Orúkọ mi ni Akeem Adekunle Yusuf. Mo láǹfààní láti jẹ́ the Chief Press Secretary sí Kábíyèsí Ọba Olúfọ́n, His Royal Majesty Ọba Peter Olúwọlé Ìpàdọ́lá Ìlúfẹ́milóyè Akínyòóyè ẹlẹ́ẹ̀kẹta. Kábíyèsí o. Tí wọ́n jẹ́ Deputy Chairman Ọ̀ṣun State Council of Obas. Tó dẹ̀ jẹ́ Paramount Ruler, that is the Permanent President of the Repodun Traditional Council ní àdúgbò wa níbí báyìí. I am happy to be here with you. Thank you for having me. Well, gbogbo ẹni tó bá mọ Ifọ̀n tàbí ẹni tó bá ti gbọ́ nípa wa ní ọ̀nà kan sí kejì, a mọ̀ pé ìlú Ifọ̀n ìlú àlàáfíà ni. Ìlú tó dẹ̀ kó àwọn èèyàn mọ́ra lónìí, because ìlú tẹ́ bá ti rí oríṣiríṣi ẹlẹ́yàmẹ̀yà káàkiri, Hausa, Fúlàní, Igbo, Egede, Ibira, even àwọn èèyàn from other countries wọ́n wà nínú ìlú wa níbí báyìí tán gbé ń bẹ̀. Látijọ́ tí a dẹ̀ ti bẹ̀rẹ̀ tí àwa àti àwọn èèyàn yìí ti ń gbé, mi rò pé bóyá a bá ẹ̀yà kankan jà rí látijọ́ tí wọ́n ti tẹ ìlú Ifọ̀n níbí báyìí dó. Hausa gan tí òun ṣe lédè wa tó yẹ kí ìjà ó ti ṣẹlẹ̀ láàdórí ní gbogbo àdúgbò yìí, bóyá l'Óṣogbo òun láti lè rí ibi tí Hausa ti pọ̀ ju Ifọ̀n lọ. Ìlú Ifọ̀n ò kí ń báyàn jà, ṣùgbọ́n ẹ̀tọ́ wa ni lábẹ́ òfin láti defend the territorial integrity wa. So tẹ́yàn bá lóun ń gbìyànjú láti wá invade wa nínú ìlú wa, òfin fi ààyè gan gbà wá láti defend ara wa. So all of a sudden ní alẹ́ ó ti ń lọ bí oṣù kan sísìn, a bẹ̀rẹ̀ sí ní gbọ́ ìbọn láti border side wa ní ọ̀nà Apípọ́nroro mọ́ Gánga side yẹn. So a dẹ̀ ké gbàjarè síjọba. Lẹ́yìn ìgbà yẹn a gbọ́ nǹkan kan mọ́. Kò tún pẹ́ sígbà náà. Nígbà yẹn ìjọba ti pe ìpàdé àwọn èèyàn wa ní àdúgbò yìí láti bí wọ́n lè rí pé kí ló ń ṣẹlẹ̀. Àwọn kábíyèsí mẹ́tẹ̀ẹ̀ta wà ńbẹ̀, pàápàá jùlọ bàbá wa Olúfọ́n àti kábíyèsí Olóbò pẹ̀lú àwọn ìgbìmọ̀ wọn. So bẹ́ẹ̀ ni ìjọba ti ń gbìyànjú àti pẹ̀tù sí kí ni nǹkan tó ṣẹlẹ̀. Ṣẹ́mọ̀, ṣùgbọ́n ó yà á lẹ́nu bí agbẹjọ́rò kan láti ìlú Ìlóbò tí orúkọ wọn ń jẹ́ Chief Ògúnṣọlá bó ṣe bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí igbákejì gómìnà ṣàkàṣàkà nígbà yẹn. So ọ̀rọ̀ yẹn ò padà fẹ́ ṣe bí ẹ ń lójútùú, ṣùgbọ́n ìjọba ní ó sò lé débi pé Deputy Governor ń sọ pé tí ọ̀gbẹ́ni Ògúnṣọlá ò bá ní jẹ́ kí àwọn orí ọ̀rọ̀ ìsọ àbí tí wọ́n bá jẹ́ pé wọ́n mọ̀ lọ steering máwọn lọ́wọ́ ni àwọn ò jáde fún wọn. Òun ló fa yíyan ìgbìmọ̀ 100-man committee tí gómìnà wa yàn, tí wọ́n sì ń ṣe iṣẹ́ lórí ìpẹ̀tù sí aáwọ̀ lórí ọ̀rọ̀ àlàálẹ̀ láàrin Ifọ̀n Ìlóbò àti Ẹ̀rìn lọ́wọ́lọ́wọ́. So bí àárín yẹn bó ṣe jẹ́ nìyẹn. Ẹ ṣé olóòtú. Lẹ́nu ìgbà tí ìjọba yan ìgbìmọ̀ ẹlẹ́nu ọgọ́rùn-ún yẹn, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti ṣẹlẹ̀. Ṣẹ́mọ̀, k'Ọlọ́run Olódùmarè ó ṣàánú wa. Níbi tí èèyàn bá ti fẹ́ claim ogún ológun, oríṣiríṣi àwọn strategies òun lèyàn mọ̀ mú wá. Nígbà tí wàhálà ìṣẹ̀lẹ̀, ìjọba pè wá. Wọ́n ní ọ̀nà táwọn rò ní ọ̀dọ̀ tàwọn pé àwọn fi lè wá lasting solution sí aáwọ̀ gbogbogbà yìí. Ó ní káwọn yan ìgbìmọ̀ ẹlẹ́nu ọgọ́rùn-ún yẹn. Báwo náà ṣe wá pín? Wọ́n sọ pé láti ìlú Ifọ̀n á yan èèyàn 25 tó jẹ́ 25. Nílùú Ìlóbò wọ́n yan 25. Ní ìlú Ẹ̀rìn àwọn náà yan 25. Ìjọba gangan fúnra lára ẹ̀ tó fẹ́ oversee sitting yẹn, àwọn náà yan èèyàn 25.
ìjọba dẹ̀ gbìyànjú gan wọ́n yan àwọn tí ọ̀rọ̀ yẹn gbèrú gan àwọn ni wọ́n yàn lára àwọn tán yàn ni àti rí àwọn lọ́balọ́ba ọba 5 ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n jẹ́ ọba ilẹ̀ Yorùbá òní gómìnà yàn wọ́n á mú kábíyèsí Àtaọ̀jà wọ́n fi wọ́n ṣe alága ìgbìmọ̀ yẹn chairman boundary commission retired justice Ajégbé tí ó jẹ́ pé ẹni tó bá mọ justice Ajégbé àwọn ìgbé èèyàn tí ó lóko gidi ní ìpínlẹ̀ ní kéèyàn tó retire as a justice kí gọ́ọ̀mẹ̀ntì tó wá tó sọ pé ọkùnrin yìí ò lè tí ì sinmi because irú àwọn brain báyìí a lè jẹ́ kó lọ relent for now wá head the boundary commission fún wa ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó ní orúkọ gidi. bẹ́ẹ̀ni torí ẹ̀ dẹ̀ pé so wọ́n yàn wọ́n tẹ̀mọ̀ ọ̀rọ̀ alálẹ̀ là ń jà sí so definitely boundary commission gbọ́dọ̀ wà represented nítorí ọ̀rọ̀ tó gbé wọn rù gan ni so wọ́n yan gbogbo àwọn head of service chiefs gbogbo àwọn security heads commissioner of police commandant Nigerian Army lẹ́dẹ̀ head of civil defence DSS director ti Ọ̀ṣun state olórí àwọn àmọ̀tẹ́kùn àti gbogbo àwọn security heads bẹ́ẹ̀ yẹn so chairman Nigerian Bar Association branches mẹ́rẹ̀ẹ̀rin tó wà ní Ọ̀ṣun state wọ́n yàn wọ́n a rí àwọn ajàfún ẹ̀tọ́ ọmọnìyàn tá à ń pè ní civil society coalition wọ́n yàn nínú wọn NUJ chairman tó jẹ́ olórí àwọn oníròyìn ní Ọ̀ṣun state pátápátá wọ́n yàn sí ara àwọn kọ́mítì yẹn bẹ́ẹ̀ ni solicitor general ministry of justice ó wà lára àwọn ìgbìmọ̀ yẹn so wọ́n yan àwọn people yìí based on their offices àti relevance wọn sí nǹkan tí wọ́n fẹ́ ṣiṣẹ́ lé lórí ìjọba ò tún wá lo agbára tí wọ́n ní láti sọ wípé tọ̀wá ti yàn wọ́n nìyẹn wọ́n wá kọ ìwé sí wa wọ́n kọ lẹ́tà sí wa à ń pè ní instrument to establish committee yẹn 25 man tọ̀dọ̀ tiwọn nígbà táwọn èèyàn tí àwọn ò sọ fún ìjọba pé tẹ́ ẹ bá scrutinize àwọn yìí o ìjọba fún wa ní àǹfààní láti yan àwọn tó wù wá nítorí kíkì ní yẹn ó pé 25 ni pé ìjọba fẹ́ kí gbogbo èèyàn káwà represented gbogbo àwọn tí ó bá lè jẹ́ ànígbà àbí bo ní ọ̀sọ́ sí yẹn wọ́n fẹ́ ká kó gbogbo wọn wọlé so ìjọba kọ lẹ́tà sí wa gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sọ lọ pé tọ̀ èèyàn 25 táwa yàn láti ọ̀dọ̀ tiwa rèé o that is the language scrutinize them tẹ́ bá rí ẹni tí ẹ wò wọ́n fínífíní ẹ ṣàgbéyẹ̀wò wọn tá bá rí ẹni tí ẹ fẹ́ kó wà ń bẹ̀ bóyá fún ìdí kan àbí ìkejì ẹ tètè sọ fún wa so that a lè yọ ẹni yẹn wọ́n dẹ̀ fún wa ní gbèdéke àsìkò ìgbé ká kọ lẹ́tà padà sáwọn pé bóyá tọ̀ a gbà wọ́n o wọ́n ló tẹ́ àwọn lọ́rùn máwọn gbà wọ́n wọlé pé àwọn trust àwọn tí wọ́n yàn yẹn àwọn arẹ́rìn náà àwọn náà kọ lẹ́tà pé àwọn gba ìgbìmọ̀ yẹn àwọn gbà wọlé ìgbìmọ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ so wọ́n swear àwọn ìgbìmọ̀ yẹn in nígbà tí wọ́n swear ìgbìmọ̀ in ìgbìmọ̀ yẹn dẹ̀ jókòó ní ọjọ́ yẹn náà wọ́n decide wípé kí ìlú Fọ́n àti ìlú Ìlóbò pẹ̀lú ìlú Ẹ̀rìn kí wọ́n kọ tá à ń pè ní memorandum kí wọ́n kọ nǹkan tí wọ́n ní láti fi ìdí àwọn claims tí wọ́n ń tó ń fa wàhálà ní o ẹni tó nílẹ̀ tá à ń jà sí ní o bí ọ̀rọ̀ ṣe rí ní o bí ṣú ṣe kú bọ́bẹ̀ ṣe bẹ́ so kí a kọ sí inú ìwé ká dẹ̀ fi ránṣẹ́ sí ìjọba so wọ́n ní Ministry of Local Government ní ká submit àwọn nǹkan yẹn sí so awakọ̀ tiwa Ìlóbù kọ tiẹ̀ Ẹ̀rìn náà wọ́n kọ títí wọn so a dẹ̀ submit nígbà tí ó di
ọjọ́ alákọ̀ọ́kọ́ tí ìgbìmọ̀ máa jókòó níta bá kọ́kọ́ rí lẹ́yìn ìgbà tá a ti submit ni o lẹ́yìn ìgbà tá a submit yẹn kọ́pì wọ́n tún fún wa ní wọ́n fún ìlú kọ̀ọ̀kan ní kọ́pì tí ìlú míì bá kọ take for instance nísìn wọ́n fáwa ní tí ẹ̀rìn àti ìlòbù kọ bẹ́ẹ̀ so wọ́n dẹ̀ fún ìlòbù náà ní táwa àtẹ̀rín kọ wọ́n fún ẹ̀rìn náà ní tí fún àti ìlòbù kọ wọ́n tún wá fún wa ní ọjọ́ méjì míì láti respond nítorí ni wípé ní ọjọ́ tí wọ́n ní ká submit memorandum yẹn first submission wa Ifọ̀ submit ẹ̀rìn submit lọ́jọ́ tí wọ́n fún wa gangan unfortunately Ìlóbù submit ní ọjọ́ yẹn ọjọ́ ẹlẹ́ẹ̀kejì ó ní wọ́n tó submit so ọjọ́ kejì yẹn la tó rí memorandum tí wọ́n gbà lọ́dọ̀ tiwa so a dẹ̀ fáìlì response wa náà ṣùgbọ́n gbà tó di ọjọ́ tí ìgbìmọ̀ yẹn 100-man committee yẹn tí wọ́n máa jókòó nígbà àkọ́kọ́ rí ni pé ìgbìmọ̀ ti jókòó Justice Ajayigbe gẹ́gẹ́ bí retired justice wọ́n wọ suit so I understand official sitting ní nǹkan tí a fẹ́ ṣe ń bẹ̀rẹ̀ lọ́jọ́ yẹn bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí amòfin wọ́n wọ suit in that kind of situation ó ní bí o ṣe lè múra gẹ́gẹ́ bí amòfin so wọ́n dẹ̀ ní kí àwọn agbẹjọ́rò láti ìlú kọ̀ọ̀kan bí wọ́n farahàn lé Ìlóbù ni wọ́n kọ́kọ́ pè so èèyàn méjì ló dìde olóyè Gòkè Ògúnṣọlá wọ́n dìde ntí a notice ni pé òfì agbádá ńlá òní wọ́n wọ̀ wọ́n sì wọ̀ fìlà abetí ajá wọ́n tún tẹ̀pá wọ́n sì gbé ìlẹ̀kẹ̀ kọ́rùn ṣùgbọ́n lẹ́gbẹ̀ẹ́ wọn lọ́ọ̀yà kan amòfin kan náà dìde ìyẹn dress corporately gẹ́gẹ́ bí amòfin so ntí justice yẹn wá ń bi wọ́n léèrè ni pé rárá ìyẹn sọ pé kó lóyè ó dìde o ẹni tí ó jẹ́ legal representative ìlú Ìlóbù òní mo ní kó dìde wọ́n ní Barrister Gòkè bá ní èmi náà ni mo fẹ́ represent Ìlóbù ẹ̀yin báwo ẹ lè represent Ìlóbù gẹ́gẹ́ bí lọ́ọ̀yà pẹ̀lú ìmúra yín yìí ṣé bó ṣe yẹ kí lọ́ọ̀yà ò múra rèé èsì tí wọ́n dá ni pé bó bá ṣe wu lọ́ọ̀yà ló ṣe lè múra